olórí oko ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún ọlọ́lá jùlọ gómìnà Ṣèyí Mákindé òun àti dá sí ọ̀rọ̀ ìjà tí wọ́n ló wà láàrin Aláàfin Ọ̀yọ́ Ọba Abdulhakeem Abímbọ́lá Ọ̀wádé àkọ́kọ́ àti Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn tuntun Ọba Ràṣídì Adéwọ̀lú Ládọjà Àrùsà àkọ́kọ́ tó sì jẹ́ pé gómìnà ó ṣèpàdé pẹ̀lú àwọn kábíyèsí méjèèjì o pẹ̀lú ohun tá a sì gbọ́ ìjà náà ó ti parí kò sógun mọ́ kò sí ìjà mọ́ láàrin àwọn ọba méjèèjì nítorí pé a gbọ́ pé gómìnà ó bá àwọn méjèèjì ó bá wọn sọ̀rọ̀ dáadáa. ẹ rántí pé lẹ́nu ọjọ́ mẹ́ta ní ìròyìn ìjà ló máa bẹ̀rẹ̀ sí ní jáde láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọba Ràṣídì Ládọjà nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn sì náà ní ìjà náà ó di nǹkan tó jẹ́ nǹkan tó dé ìta gbangba nígbà tí wọ́n ní gómìnà Ṣèyí Mákindé ó pe ìpàdé gbogbo àwọn lọ́balọ́ba àti àgbààgbà ìpínlẹ̀ Ọ̀yọ́ sí ọ́fíìsì ẹ̀ láti ṣe ìpàdé lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà tó mẹ́ẹ̀ àti bí wọn yóò ṣe jíròrò lórí bí ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ò fi ní lọ sí ẹ̀yìn láàrin ilẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà. ṣáà níbi ìpàdé náà tó yẹ kí Aláàfin Ọ̀yọ́ wà ní ló ti rán aṣojú lọ nígbà tí wọ́n sì náà débi ìpàdé náà níṣẹ́ ni wọ́n ní ẹni tó jẹ́ aṣojú Aláàfin Ọ̀yọ́ ó ń bá Ọba Ràṣídì Ládọjà já sí àga wípé ibi tó yẹ kí Ọba Ládọjà jókòó sí kọ́ ló jókòó sí àti pé ó yẹ kí àga Aláàfin tóun wá ṣojú ìnáwó yẹ kó jẹ́ àkọ́kọ́ tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí iná ló di ìjà débi tí Ládọjà padà sọ̀rọ̀ síta wípé kò sí ọba kan tó láṣẹ kọjá ìlú ẹ̀ mọ́ lásìkò yìí kódà òun fúnra ẹ̀ ní gbogbo àṣẹ àti agbára òun kọjá ìjọba ìbílẹ̀ 11 tó wà ní ìlú Ìbàdàn. ṣá ọ̀rọ̀ yìí ńlá gbọ́ pé tó fi ń dá ìkùnsílẹ̀ láàrin Ọba Ládọjà àti Ọba Ọ̀wádé tó sì jẹ́ pé nítorí ìjà yìí ìní ẹgbẹ́ àwọn mọ́gàjí àti ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn Central Council of Ibadan Indiji iná fi àtẹ̀jáde síta tó ń kìlọ̀ fún Aláàfin Ọ̀yọ́ ìpè kó ṣọ́ra kó má ṣe rí Olúbàdàn fín nítorí pé ìlú Ìbàdàn àti Olúbàdàn kò sí ní abẹ́ àṣẹ. ṣáò lọ́jọ́ Monday tí í ṣe ọjọ́ ajé ọjọ́ 22 oṣù kejì lọ́dún tá a wà yìí the 22nd of December 2025 òun ni ìjà yìí máa parí nígbà tí Aláàfin àti Olúbàdàn tó pàdé lọ́fíìsì gómìnà níbi tó ti pè wọ́n sí ibi tó ti buwọ́lu ètò ìṣúná ìyún bọ́jẹ̀tì ìpínlẹ̀ Ọ̀yọ́ ọdún 2026 lẹ́yìn tí wọ́n buwọ́lu bọ́jẹ̀tì náà tí gbogbo àwọn tó wá tó fẹ́ lọ ya fọ́tò àyà papọ̀ ìní gómìnà máa pe Aláàfin àti Ọba Ládọjà ó sì pè wọ́n wọnú yàrá kan tí wọ́n ń pè ní coffee room tí ó wà níwájú ibi tó ti máa ń ya fọ́tò ní inú ọ́fíìsì gómìnà níbẹ̀ ìní ó ti ṣe ìpàdé pẹ̀lú àwọn méjèèjì tá a sì gbọ́ pé gómìnà Ṣèyí Mákindé ó ti parí ìjà tó wà láàrin àwọn kábíyèsí méjèèjì.